mo rí nǹkan kan tó yà mí lẹ́nu lára gọ́fúnà Adeleke of Osun State. Mo wo fídíò ìgbà tí gọ́fúnà Adeleke tí wọ́n lọ kí bàbá àgbà tí wọ́n lọ kí senior brother wọn ìyẹn bàbá wa Chief Deji. I was so stupefied. Mo kàn sáà wo fídíò yẹn bí ìgbà tí mi ò rírú ẹ̀ rí. Odidi gómìnà tó yẹ kó náà fíìlì Ọlátidé ó wá mọ oore ó wá dọ̀bálẹ̀, he lies on his belly níwájú ẹ̀gbọ́n ẹ̀, ó wá mú orí ó fi ti ẹsẹ̀ ẹ̀gbọ́n ẹ̀, ó di ẹ̀gbọ́n ẹ̀ lẹ́sẹ̀ mú, ó wá fi dúpẹ́ oore. Wàláhì ìṣẹ̀lẹ̀ yẹn ó shock mi gan pé káì sí àwọn ẹni rẹ́sì tó kù láàrin àwọn olóṣèlú báyìí tí a mọ oore báyìí. Ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo ọ̀ràn Yorùbá. Ṣé pé àwọn ọ̀ràn kan bẹ tó jẹ́ pé owó tí wọ́n ní kò gba ọmọlúwàbí kò nínú ọ̀ràn? Ṣé pé àwọn fámìlì kan sì tún pọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé despite the fact pé gbogbo wọn ni wọ́n fẹ́ lówó tán, ìfẹ́ ìjọmọ ìyá, ìfẹ́ ẹbí ò kúrò láàrin wọn? Ètò wa jọ mí lójú ó ní ti dídúpẹ́ orí Ọlọ́run. Gọ́fúnà Adeleke ẹ̀rí lè hùkù mi gan. Wàláhì mo fọ́ fún yín yányán, mo fọ́ fẹ́ni tó mọ oore, mo fọ́ fẹ́ lóore tó dá oore mọ̀. Ẹnìkan ò ní dá oore mọ̀ àfọlóríire èèyàn láyé. Gbogbo ẹ̀yin gómìnà tó kù ẹ lọ́kọ́ sí ẹ dépò tán, Ọlọ́run ló mọ iye gómìnà tó dépò tán tí ń wò hànà. Gbogbo ẹni ó gbẹ́ lómi dépò bí wọ́n bá ti ń dépò tán báyìí àwọn tó gbé wọn dépò ni wọ́n kọ́kọ́ máa dọ̀tá wọn. Wọ́n á sọ̀rọ̀ fẹ́ lómi díẹ̀ nínú ẹni ó gbé wọn dépò, wọ́n á kọ̀yìn sí wọn, wàá tọ́ ọkọ̀ líla wàá kìlà. Oore díẹ̀ ni yóò ṣe padà, yọkọ̀ yìí ni yóò lè ta àsìyẹn náà tó. Ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dìbò bóyá 2018 àbí nǹkan wọ́n lose inherent heavy gbogbo billions tí wọ́n ná ó go down the drain kò jẹ́ kó sóhun. Ó tún dìbò ẹlẹ́ẹ̀kejì wọ́n tún gbìyànjú Ọlọ́run bá fàṣẹ sí fíksì ìbàdí. Ìbò ẹlẹ́ẹ̀kẹta yìí lọ́wọ́ afẹ́ ìlejò ọfẹ́ ìlejò gbogbo eléyìí tí wọ́n ti dì lọ. Wọ́n jáde tán ni gbogbo tí ń jẹ́ ẹbí wọn, gbogbo tí ń jẹ́ ìran wọn. Gbogbo ẹni tó lẹ́bí ẹ̀wọ̀n lọ tẹ́bí yín ṣe àìmọye ni ó wà ń pòsè ordinary councillor, ẹbí ẹ̀ òjọ́ lójú, ẹbí ẹ̀ òjọ́ lójú, ìran rẹ̀ òjọ́ lójú. Gbogbo ẹ̀yin aláìmoore ẹ̀dá láyé ẹgbẹ̀san. Gbogbo olóṣèlú tí wọ́n ṣe lóore tí owó oore ẹ̀jẹ̀ ìyáwájú Ọlọ́run àtayélẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀yà. Olóṣèlú tó ṣoore díẹ̀ tó gbójú kúrò tó ní ṣe bá ti ṣe fún kò níbi ẹ̀ tíjọ́ bẹ̀rẹ̀. Ńbẹ nínú èèyàn tó jẹ́ pé nítorí kó support ẹni olóṣèlú ó lùsì ọmọ ó lùsì ìyàwó òun gán lùsì ìgbésí ayé ẹ̀ ó lùsì ọ̀nà ara ẹ̀. Olóṣèlú mi ò dẹ̀ gbójú bẹ̀ ẹnìkan ni wọ́n ṣoore fún tọ́dà mọ̀ yìí kò ń ṣe dandan ni kó lọ dúpẹ́ tí ò bá lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbẹ́ ẹ̀ ta ló fẹ́ mú kò sí kóòtù tẹ́gbẹ́ ó gbé lọ dípò tí wọ́n fi mọ̀ọ́re ẹni ó ṣoore fún wọn nínú fámìlì sẹ́bí tí wọ́n sọ ní pé àwọn gbogbo yín nílò ọwọ́ àṣetán olóore rẹ̀ dàrú bóò ni ò ṣe ní dàrú ìràwọ̀ orí búwo ló ń gbé kí tẹ́lẹ̀ kó tó dọ́dọ̀ ẹ̀ ó sànú ẹnu fámìlì tán ọwọ́ àṣetán onínú ìràwọ̀ yín ẹni tí wọ́n bá lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó sì ẹ́ lóore oníkọ́mọ̀ ṣe bí ọba sí ebó lójú tì kí ni wọ́n ń jẹ̀gbọ́n wá fún èyí tí ń jẹ̀gbọ́n sínú fámìlì mi dẹ̀ ṣoore fábúrò ẹ̀ àbúrò oore tán oníkọ́mọ̀ kankan pa rẹ̀ agbára òun lọ́ka o ó ní mímọ̀ tòun ni òun lòun já kíní yẹn ṣe gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí máa bí Ọlọ́run nù ẹ yé sọ̀rọ̀ burúkú tó lè báyé jẹ́ wọ́n ṣoore fẹ́ lómi wọ́n sọ déèyàn tán láyé ẹni ó ṣe lóore kú tán gbogbo òdílé rẹ̀ gbogbo tó fi sílẹ̀ gbogbo ẹ̀ lọ́jẹ́ ń jẹkújẹ tán ọ̀ ń jẹ iná síkùn ó dẹ̀ lérò pé nǹkan gidi ló ṣe àìmọye ni wọ́n ṣe lóore tó jẹ́ pé àfoore sún ní ṣe òní majority ọmọ ádámọ̀ bọ́lọ̀ ń bá ní wòórí ṣe nínú ẹbí tètè máa rẹ́sì àwọn èèyàn gbogbo ẹni tí bá ń tẹ̀lé ìrànlọ́wọ́ tó bá lè ṣe. Àwọn kan bẹ̀ láyé ilé ni wọ́n ń kọ́ kiri bí ẹyẹ àwọn kan ra mọ́tò kiri bí ẹyẹ àwọn kan ń kọ́ ènìyàn àwọn kan build ènìyàn to greatness àwọn kan ń kọ́ ìlú odidi ìlú ni wọ́n ń dá tẹ̀ nígbà táwọn kan ń kọ́ odidi ènìyàn wọ́n ń gbé ènìyàn dìde wọ́n promote àwọn èèyàn to the greatness ó yàtọ̀ síra wọn kò jọra wọn ẹni ọkọ ìlú lè túkájọ kan amẹni tó bá kọ́ èèyàn tó promote èèyàn to greatness títí ayé òfin parẹ́ làwọn àrọmọdọ́mọ ènìyàn ọmọ rìfà sẹ́ni tó tẹ̀lé tó fi soríire ẹ̀yin olóṣèlú ayé ẹ lọ yẹra yín wò ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Adeleke teacher lọ́jọ́ fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà ẹ̀yin sẹ́nitọ̀ ẹ̀yin rẹ́ẹ̀pù ẹ̀yin alága kanṣu gbogbo yín pátá tó fi dórí ààrẹ ẹ lọ lórú ẹ̀kọ́ tárakùnrin yìí lò àwọn tó bá ṣe dáadáa fún yín ẹ lọ dá ọrẹ wọn padà ẹni tó nu omijé kúrò lójú ẹ bọ́ọ̀ bá lè ṣẹ̀san omijé tó nù má gba ẹ̀jẹ̀ lójú ẹ má gba ẹ̀jẹ̀ lójú ẹ kí wọn náà má bàa dẹni tí ó bá ẹ̀jẹ̀ lọ. Gọ́fúnà Adeleke lọ́sùn mo fọ́ fún yín pátápátá pẹ̀lú ń tẹ̀sí ẹ mọ̀ọ́re ìran Lárúbáwá ni wọ́n mọ̀ tí máa ń dúpẹ́ orí báyìí ọ̀nà méje ní traditional ways tí Lárúbáwá fi kíra wọn. Lẹ́yìn tó jẹ́ pé tó bá bọ́ sọ́wọ́ àwọn míì nínú àwọn tó ń pera wọn ní àfáà mùsùlùmí wọn ò ní náà ló ń tàn wọ́n wọ̀ eléyìí tó ga jù nínú ọ̀nà tí Lárúbáwá fi kíra wọn bàbá àtìyá wọn ní sábà kíbẹ̀ ọmọ tó bá ti great láyé ní ìṣerú ẹ̀ fáwọn òbí ẹ̀ á lọ lẹ́wájú òbí ẹ̀ á wá mú ẹnu ẹ̀ á mú orí ẹ̀ á lọ fi kan ẹsẹ̀ bàbá ẹ̀ á wá kíìsì ẹsẹ̀ pé ẹsẹ̀ yìí ibi tó lóòjù lára òbí tó bí òun ibi ẹsẹ̀ ni ibi tó ga jù lára òun ibi orí ni á wá mú bí orí rẹ̀ á lọ fi kan ibi tó lóòjù níbi ẹsẹ̀ bàbá tàbí ìyá ẹ̀ á wá kíìsì ẹsẹ̀ bàbá ẹ̀ bẹ́ẹ̀ kú bá ń bẹ́ẹ̀ yọ ọmọ pọ́n lání ìran Lárúbáwá lónìí yẹn kí wá ní ìyàtọ̀ tí wọ́n àṣẹlẹ̀ Adeleke náà ṣe abẹ́ rí nǹkan ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ń ṣe khutba lọ́wọ́ ń jọ́ kan lára àwọn khutba àgbẹ̀yìn Ànábì ní mali ahadin indana min yadin illa wa qad kafanahu Ànábì ní kò sí ẹnìkan
tó ṣoore fún wa illa wa qad kafana biha àfi kó jẹ́ pé àti san lẹ́san oore rẹ̀ padà bàbá tiẹ̀ san tó bó ṣe yẹ àti san ní díẹ̀ ma khalla Abubakar nìkan fayina lahu indana yadan yukafi'u Allahu biha yawm al-qiyamah ó nìkan ló jẹ́ pé kò sí ẹ̀san tá a lè san fún tó lè tó àfi kó lọ́wọ́ san lẹ́san lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. Ànábì rántí owó Abubakar ibi tó ràn án lọ́wọ́ dénú ayé ọlá Abubakar ibi tó ràn án lọ́wọ́ dénú ayé níjọ́ tí wọ́n lé kó ń lù tó rìnrìn àjò ìjìra tó sá kúrò lóru láàrin wọn pa wọn òye Abubakar ò filẹ̀ òun ló provide oúnjẹ fún òun ló arrange àwọn tí wọ́n fi mọ̀nà òun ló sanwó ojú ọ̀nà òun ló sanwó ìrìn àjò òun ló sanwó oúnjẹ òun ló provide ràkúnmí tó mi bẹ́ẹ̀ tó ń jẹ bẹ́ẹ̀ òun ló provide security. Ànábì ní Ọlọ́run nìkan ló lè san lẹ́san Abubakar kò sí ẹ̀san táwa ènìyàn lè san láyé tó lè tó. Ọ̀kan nìyẹn ẹjẹ́ tó mú kan wá George Washington tó jẹ́ àkọ́kọ́ president America tí wọ́n tara rẹ̀ gba independence nígbà tí wọ́n fẹ́ gba independence arákùnrin kan bẹ ọ̀gá sójà ní ọmọdé ní at the age of 19 ní ti ń jẹ́ ọ̀rẹ́ fún George Washington nítorí ìfẹ́ tó ní sílẹ̀ America ọmọ ilẹ̀ France lòun ọmọọba ni wọ́n pè ní Lafayette yẹn ní wọ́n fi sọ orúkọ báǹkì kan tí ń bẹ Nàìjíríà lẹ́nu tí wọ́n pè ní Advanced Lafayette òun ló ran ilẹ̀ America lọ́wọ́ títí tó fi make sure wípé wọ́n gba independence òun nìkan bó ṣe ń jẹ́ sójà ó jagun fúnlẹ̀ America ó jagun fúnlẹ̀ France ó jagun nígbà revolution ilẹ̀ France ó tó jagun fún independence ilẹ̀ America. George Washington wá mọ̀ ìfẹ́ bàbá sọmọ níbẹ̀ láàrin àwọn méjèèjì tí George Washington fi kú láyé kò sí ọ̀sẹ̀ kan single week ó wá pẹ́ tán ọ̀sẹ̀ méjì yóò kọ lẹ́tà kan sí Lafayette tí ó fi appreciate ẹ pé òun dúpẹ́ orí ọjọ́ sí ẹ wo adúrú ọdún tó lò lẹ́yìn independence America ọ̀sọ̀ọ̀sẹ̀ oṣooṣù ní wọ́n kọ lẹ́tà ní fi ń dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ẹ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ rẹ ìwọ lọ́lọ́run lò ní sábàbí tá a fẹ́ràn àṣeyọrí ṣe l'Amẹ́ríkà lẹ́nu àìmọye tí wọ́n fi sọ orúkọ Lafayette tọ́ran George Washington lọ́wọ́ láti gba independence fún Amẹ́ríkà mo wò ó pé èèyàn mélòó ló lè dúpẹ́ orí báyìí kì í ṣe nítorí pé òun náà ò tí ì lówó náà ti dolówó ti dọlọ́lá lọ́wọ́ àgbẹ̀gbàlájà níwájú ẹ̀gbẹ́ bàbá tó bí ẹ ǹjẹ́ o dúpẹ́ orí fún ìyá tó bí ẹ ǹjẹ́ o dúpẹ́ orí fún kí àwọn tó bí ẹ kan so orí fún ẹ ìyẹn ò ṣe dandan pé duty wọn ni ihsan ọjà goodness ló wà ọ̀tọ̀ ni pé wọ́n perform duty wọn tó ṣe goodness wọ́n ṣe rere fún ẹ ọ̀gá tó kọ́ ẹ níṣẹ́ ǹjẹ́ o dúpẹ́ lọ́wọ́ ẹ àwọn tí wọ́n sọ ẹ́ dé èèyàn láyé ó dé èèyàn tẹ́ báwọn lọ wá kí bó ṣe rán wọn sọ̀rọ̀ ọwọ́ àṣetán ọlọ́rọ̀ rẹ̀ ń dàrú ọ̀nà dà tọ́rọ̀ òfin ní dàrú ọba tó dá ayé tó dá ọ̀run pẹ̀lú ètò lọ́lọ́run fi dá ayé àbúrò wa Davido olórin àgbáyé ó ti di ayé ọlọ́run ò ní dá ọ padà sẹ́yìn àsìkò mẹ́ta kan bẹ́ẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ sọ tí ó fẹnu sọ tínú ẹ̀dá bá ń dùn jù ìwọ̀nba ló gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tínú ẹ̀dá bá ń bàjẹ́ ìwọ̀nba ló gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tẹ́ẹ̀dá bá ń bínú lọ́wọ́ kó try láti economize ọ̀rọ̀ ẹ̀ àwọn tí wọ́n rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ẹni ó ti lórúkọ láyé wọn pọ̀ ó pọ̀ nú ọ̀rọ̀ téèyàn sọ by mistakenly tí wọ́n á lò against ẹ̀ lọ́jọ́ ọ̀la ọlọ́run sọ̀rọ̀ fún Dìlé Adélékè interview tó grant yìí tó gẹ́ stop giving interview anyhow gbogbo tó ń sọ làwọn yẹn people are recording your voice má sọ ọ̀rọ̀ tí wọ́n á fi lo against ẹ̀ lọ́jọ́ ọ̀la gbogbo ẹni tó ṣẹ̀ gbójú kúrò ńbẹ̀ ó ti ṣẹ́gun ọlọ́run ti fún ẹ ní ṣẹ́gun kí ló tó kù interview lọ́tún lọ́sì yìí ọlọ́run ló mọ iye alágbára tí interview ọ̀rọ̀ ẹnu tó ti gbé ṣubú láyé ò ní ṣubú ó ṣe bẹ̀rẹ̀ gíga ní Davido olórin àgbáyé ìfadílì lánàkà sọ ahọ́n rẹ̀ dáadáa táyà ahẹ́ má jẹ́ kí anything má jẹ́ kọ́rọ̀ kan máa jáde bẹ́ẹ̀ ni àwọn ìfasílì sànàkà mọ nǹkan tó fẹnu sọ ọlọ́run ò ní dá ẹ wò ọmọ aráyé ò ní sọ ẹ mú innal balaa muwakkalun bil mantiki àdánwò títí alágbára ṣubú orí ahọ́n wọn lọ́wọ́ o ní ṣubú ẹ̀mí o ní ṣubú ara o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gíga ni wàá ga kọjá bí gbogbo èèyàn rò ọgá adé láyé àwọn òbí rẹ onímọ̀ sáré rẹ wọn á dẹ̀ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ lálùbáríkà Al-Qur'an. ọ̀rọ̀ fámìlì Adélékè lẹ́dẹ̀ ní tí mo lè fi wé ìtàn mẹ́rin ni mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú díẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 1945 lẹ́yìn Second World War ìtàn Inherent Heavy is my brother ibi tí wọ́n ti incriminate àwọn òkú tó kú sójú ogun ibi tí wọ́n ti ń sọ wọ́n níná ni wọ́n ti rí idán kan tó di ìtànjò ní àárọ̀ yìí tó wá di logo wọn nílùú Japan Inherent Heavy is my brother arákùnrin kan làwọn òbí ẹ̀ méjèèjì wọ́n kú síbi atomic bomb tí wọ́n jù sílẹ̀ ní Nagasaki àti Hiroshima ọmọ yẹn rápálá wà lára àwọn tí wọ́n survive òun àti àbúrò ẹ̀ kékeré òun gangan is a young boy kò tí wọ 20 years kò tí wọ 18 òun àtàbúrò ẹ̀ kékeré ìgbà tí oró kìíní yẹn mú àbúrò ẹ̀ ó mú bẹ́ẹ̀tì ó de àbúrò ẹ̀ mẹ́yìn ẹ̀yìn ẹ̀ làbúrò ẹ̀ kú sí ó fi wá rìn ní odidi ọjọ́ méjì tó bá débi tí ó ti sùn kò ní tú òkú àbúrò ẹ̀ kú lẹ́yìn ó bẹ́ẹ̀tì ẹ̀ mọ́bọ́ tiẹ̀ títí tó fi wá débi tí wọ́n ti ń sun òkú níná wọ́n wá fẹ́ tú òkú yẹn ẹnìkan ló wá rí photographer kan ló wá kọ́kọ́ rí ló wá ń sọ fún pé ó dẹ̀ release òkú yìí fóun kó wọn bẹ́ẹ̀ gbé this is too heavy ọmọdé tí ó ti wọ ọmọ 15 years ó ní Inherent Heavy this is my brother ha òkú yìí mà ti ń ṣe omi ó dẹ̀ gbé sílẹ̀ Inherent Heavy this is my brother ha òkú yìí mà ti ń pọ̀ lẹ́nu ó dẹ̀ gbé sílẹ̀ Inherent Heavy this is my brother títí tó fi gbé débi tán ti ń sun òkú níná
ìgbà tí ẹ gbé débẹ̀ ló tó gbà kan tú bẹ́ẹ̀tì tó fi de àbúrò ẹ̀ fúnra ẹ̀ lọ́fọwọ́ ara ẹ̀ gbé síbi tí wọ́n ti ń sun òkú níná ó wá sún sẹ́yìn láì sun ẹkún ó wá bẹ̀rẹ̀ sí bá ètè ara ẹ̀ kò sun ẹkún jáde kómi ó jáde lójú ẹ̀jẹ̀ ló sun gbogbo ètè ẹ̀ wá fọ́ fún eyín tí fi ń já ètè fún ìbànújẹ́ pé àbúrò òun kò make it at last ní tí ń jọmọ ìyá nìyẹn inherent heavy is my brother irú ẹ̀ ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Chief Deji Adeleke àti Governor Adeleke lọ́sùn inherent heavy is my brother lára ìgbésẹ̀ tá a gbé lọ́wọ́ lẹ́nu ìjọ mẹ́ta yìí àmọ́ tá a ti rí i pé ìgbésẹ̀ yẹn ó dẹ̀yìn ìbò kó tó wà fruitful kó tó wà meaningful ó dìgbà bá dìbò president náà ká tó rí i pé àwọn èèyàn ń kó sáàrin olóyè Sunday Igboho àti senior brother rẹ̀ ìyẹn Kakanfò of Yorùbá land ajagun ńlá gbogbo ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho àwọn èèyàn ń kó sáàrin wọn àwọn tí ẹjọ́ ọmọlẹ́yìn wọn ti tàrun síra wọn kọjá àwa wò pé bó làlàáfíà bí ó sì jọba fàyínà arúgbó awániwálé kàlámù world war láyé gan wọn ń jókòó wọn padà sẹ́tù ẹ̀ náírà tìbù talkless of ọ̀rọ̀ kékeré ẹ̀yin méjèèjì ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni ibi Ọlọ́run gbẹ̀yìn ga tó gbẹ̀yìn ga dé tó pọ̀ o àmọ́ pẹ̀lú ogun Ọlọ́run látara àgbìyànjú tá a gbọ́ lẹ́nu ẹnì kíní ẹnu ẹnì kejì àrípọ̀wọ́ òṣèlú ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tí a bá dìbò president tán àrùn kálukú balẹ̀ tí a bá dìbò president tán ó possible kọ́ mọ́ ní di àdásí ẹnì kankan náà tó jẹ́ pé fúnra ọ̀rọ̀ ni ó yanjú ara ẹ̀ ọ́ tó bá dẹ̀ need a sara wájọ a mọ̀ ìgbésẹ̀ tá a gbé tí àlàáfíà ó fi wà nílẹ̀ Yorùbá òòrùn méjì lè mọ́jọ lẹ́ẹ̀kan náà àmọ́ planet àìmọye ìmọ̀ yọ̀ ń gbà mí o ìran Yorùbá ló ní òòrùn méjì kì í yọ lóòjọ́ nítorí páàrí sánmọ̀ ni o ẹgbẹgbẹ̀rún òòrùn ní bẹ́ẹ̀ sánmọ̀ àti same time àmì ètò wúlò fún wa lẹ́yọ̀ kan tá à ń rí yẹn tó bá wá rí bẹ́ẹ̀ mo bí Ọlọ́run fúnlẹ̀ Yorùbá Ọlọ́run mọ́jì ó dàrú títí ayé olóyè Sunday Igboho ní ṣubú dànù Ọlọ́run wọ̀ọ́lá gbogbo ẹni òṣòre fún láyé tí wọ́n mọ̀ nínú ẹni òṣòre fún lákẹ́ ó gba góòlù tiwa ọmọ títí ayé Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adam gbogbo ọjọ́ tẹ́lò láyé ẹ̀ ní kàdàmù àlékún fọkànbalẹ̀ àlékún oríire Ọlọ́run bá wa ṣe fún yín. Amen.